ọ̀dọ́mọkùnrin tó máa ń ṣe bí obìnrin tó ń pè rẹ̀ ní obìnrin ní èèyàn Idris Okuneye, ẹni tó pé èèyàn mọ̀ sí Bobrisky, ó mà ti fẹ́ kó bá gbajúmọ̀ òṣèré tíátà ilẹ̀ Yorùbá ní Fúnkẹ́ Akíndélé, ẹni tó pé èèyàn mọ̀ sí ìyá àbèjì tàbí Jennifer, pẹ̀lú bí Bobrisky bó ṣe lè tú àṣírí pé mílíọ̀nù 2.5 náírà (2.5 million naira) òun ni Fúnkẹ́ Akíndélé ló gbé fóun ní àsìkò ìgbà tóun wà nínú ìṣòro, tó sì tún jẹ́ pé níṣe ni Fúnkẹ́ Akíndélé náà ló lọ dá wàhálà sílẹ̀ tó lọ rí ìbínú àwọn èèyàn nígbà tó lọ dúpẹ́ lọ́wọ́ Bobrisky tó tún pè ní olólùfẹ́ òun, tó ń sọ pé thanks dear, love you, yún pé mo dúpẹ́ onítèmi, mo nífẹ̀ẹ́ gidigidi. Ẹ rántí wípé Bobrisky ó jẹ́ ẹni tí ọ̀pọ̀ àwọn ọmọ Nàìjíríà tán kórìíra, pàápàá àwọn ọmọlúàbí, nítorí pé ọkùnrin ni ṣùgbọ́n tó sọ̀rọ̀ ẹ̀dóbìnrin òjijì tó sì ní ìbálòpọ̀ ọkùnrin sí ọkùnrin kiri. Ṣùgbọ́n láti ìgbà tí Bobrisky tí wọ́n ń hùwà burúkú yìí, èyí tó jẹ́ kàyéfì ni pé àwọn tó súnmọ́ jù tó jẹ́ ọ̀rẹ́ ìtọ́jọ́ ń ṣe wọléwọ̀de làwọn gbajúmọ̀ òṣèré tíátà, kódà tó jẹ́ pé ẹ̀wọ̀n oṣù 3 tí Bobrisky lọ ṣe láìpẹ́ yìí, ibi ìnáwó gbajúmọ̀ òṣèrébìnrin ilẹ̀ Yorùbá ni Ẹniọlá Àjàó, níbi tó ti ń ṣe àfihàn fíìmù àjàkájù ìyẹn Beast of Two Worlds, ìní ọwọ́ ti tẹ Bobrisky nígbà tán ló náwó Nàìjíríà ní ìnákúnà tó ná sílẹ̀, tó sì jẹ́ pé látìgbà náà Bobrisky ṣẹ̀ṣẹ̀ jáde kúrò lẹ́wọ̀n ní nǹkan bí ọ̀sẹ̀ 2-3 sẹ́yìn báyìí ni. Ṣùgbọ́n láìpẹ́ yìí ní Bobrisky ló ka orúkọ àwọn tó dá owó fún un lọ́gbà ẹ̀wọ̀n, tó sì ka orúkọ àwọn gbajúmọ̀ òṣèré àti olórin. Ṣùgbọ́n nígbà tí Fúnkẹ́ Akíndélé tó ń ṣayẹyẹ ọjọ́ ìbí ọdún 47 47 years ẹ̀ lójú Ẹtì tí í ṣe Friday ọ̀sẹ̀ tó kọjá, tí Bobrisky lọ kọ̀rọ̀ sórí ẹ̀rọ ayélujára Instagram ẹ̀, inú lọ kí Fúnkẹ́ Akíndélé ìpè ara àwọn àǹtí tó ṣe dáadáa sóhun jù tóun sì fẹ́ràn jù Nàìjíríà ní Fúnkẹ́ Akíndélé. Olóhùn rántí ìgbà kan tóun wà nínú ìṣòro kan, ó ní mílíọ̀nù 2.5 náírà (2.5 million naira) ní Fúnkẹ́ Akíndélé fi ránṣẹ́ sóhun, tó sì dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gidigidi tó tún kí ikú ayé ọjọ́ ìbí. Lẹ́sẹ̀kẹsẹ̀ ní Fúnkẹ́ Akíndélé lọ dáhùn sábẹ́ ọ̀rọ̀ Bobrisky tó ní thanks dear, love you, èèyàn onítèmi, mo dúpẹ́, mo nífẹ̀ẹ́. Ọ̀rọ̀ yìí ló bá bí àwọn èèyàn nínú tó ń sọ̀rọ̀ sí Fúnkẹ́ Akíndélé pé yìí ni àjọṣepọ̀ wọn àti Bobrisky tó jẹ́ ọkùnrin tóun jóbìnrin tán wájọ́ ń tanra wọn pé obìnrin àtobìnrin ni wọ́n, tó sì ní àwọn èèyàn pọ̀ tí Fúnkẹ́ Akíndélé ò ṣàánú fún àwọn ẹgbẹ́ onítíátà ẹgbẹ́ àtàwọn ọmọ Nàìjíríà tẹ́ni Bobrisky tó jẹ́ pé òun fún rẹ̀ ìṣekúṣe tó ń ṣe ó ti fi lówó lọ́wọ́, òun ló tó lọ ń da owó sílẹ̀ fún un. Wọ́n ní bí Bobrisky bá tiẹ̀ kan sára sí i táwọn rí pé kò sí ẹ̀ṣẹ̀ nu kó ràn lọ́wọ́, wọ́n ní kí ló dé tí Fúnkẹ́ Akíndélé náà tó lọ ń kọ love you, mo nífẹ̀ẹ́ sí ọ̀rọ̀ Bobrisky lábẹ́ ní ojú gbogbo ayé, tó sì jẹ́ pé ọ̀rọ̀ táwọn wí yìí ó ti dá nǹkan sí Fúnkẹ́ Akíndélé lọ́rùn o, tó jẹ́ pé okò ọ̀rọ̀ burúkú làwọn èèyàn ń sọ sí i títí dàsìkò tá a ṣàkójọpọ̀ ròyìn yìí.